Ẹ̀yin èèyàn mi, ẹ wò ó, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ wá gbọ́ nǹkan tí brọ́dà wa Ọ̀kanlọ́mọ, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nípa àwọn tó ń fi ọ̀rọ̀ ba ẹ̀sìn Islam jẹ́, tó ń dẹ̀ fi ń ba ẹ̀sìn Kristẹni jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ náà ni àti ọ̀rọ̀ àwọn Fúlàní tán pààyàn tán fi orúkọ tán láń forúkọ Mùsùlùmí bojú. Ẹ gbọ́ sí lóòótọ́ Mùsùlùmí ni àwọn tẹ́rọ́rìsì tó ń pa wá nílẹ̀ Nàìjíríà yìí ni àbí wọ́n kàn forúkọ ẹ̀sìn bojú ni? Ẹ wò ó, ẹ gbọ́ nǹkan tí àfa Ọ̀kanlọ́mọ, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. wọ́n jọ parapọ̀ ká tọwọ́ bọ̀wé àlàáfíà kálàáfíà jọba. But ọjọ́ tí mo tún pèsè program mo ní pé ọ̀tọ̀ ni nǹkan tí Yusufu tó ń sọ. Fèyí tábà ti gbà pé kálàáfíà jọba, kódà ìjọba lè bá wa dá sí. Gbogbo yín wàhálà tẹ́ ń fa ara yín, ẹ parapọ̀ jẹ́ kí wọ́n jọ tọwọ́ bọ̀wé àlàáfíà oníkálùkù wà láàyè rẹ̀, so that gbogbo tá a bá ní case ká kó kúrò court kálàáfíà rẹ̀ ìjọba. Ṣùgbọ́n tẹ́yìn ò bá ti gbà, torí pé n tó wà lọ́kàn ti yín ni pé tí case kan bá kúrò ẹ̀yìn tí fẹ̀ ṣe case míì, ẹ̀yìn kò sí wàhálà, ẹja fi gbogbo ẹlẹ́ni court kájọ máa ṣe lọ. Bẹ́ bá ṣe ń náwó àwa náà ń náwó, bẹ́ ṣe ń náwó kò tẹ́ni tí ò náwó, oníkálùkù náwó, oníkálùkù akànnájú wa lọ ni. tó dà tábà ti gbà pé kálàáfíà ìjọba, ẹ jẹ́ ká kí ilé ẹjọ́ máa ṣe olùdásí láàrin gbogbo wa, ká má tí wọ́n máa disturb ara lórí social media. So that kíyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ òun náà ni wípé mo sọ àwọn ọ̀rọ̀ kan náà ní last program mi tí mo sọ nípa àwọn tó máa ń lu jìbìtì on court, àwọn àfáà tó máa ń ṣe on court. Mo wá ní àwọn kan tó wá ń béèrè pé kí ni túmọ̀ on court, àbí pé mo sọ náà lóòótọ́ pé mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà, wọ́n dẹ̀ mọ̀ mí, èmi bá wọn ṣe on court. Lóòótọ́ èmi ò kì í ṣe on court, but gbogbo àfáà kọ́ ló ń ṣe on court o. Gbogbo àfáà kọ́ ló ń ṣe on court. Àwọn àkè gbogbo àwọn àfáà yẹn on court ni wọ́n, kò sí kan tí wọ́n ń pè lọ on court. Àwọn oníjìbìtì náà ń pè lọ on court. Ṣé wá rí méjì ni on court wà, àìdù wà. Mo dẹ̀ sọ nínú program tí mo ṣe, mo ní on court oríṣiríṣi ló wà. Ẹnìkan wá ń béèrè lọ́wọ́ mi pé báwo mo ṣe mọ gbogbo ẹ̀, ìgboro ni mo wà. Mo dẹ̀ bá àwọn èèyàn ṣe dáadáa nínú ayé. Àrọ́f ti ṣẹ́ran, mo mọ aburú, ìyẹn kì í jálá burú. Mo mọ àwọn tó mọ àwọn èèyàn nígbà mo ti wà Nàìjíríà dáadáa bí ọmọ ìgboro. Mo mọ àwọn èèyàn pé on court level ni wọ́n wà. Ẹni tó gbọ́n ló mọ ẹni tó gbọ́n, òmùgọ̀ ni ò dára wọn mọ̀. Ọlápọ̀lọ́ ń fi ìjẹ́ ẹmu tèmi náà síbi tó rọrùn, kò ṣe wùn mí kí n bá wọn ṣe on court. Ṣùgbọ́n tí bá wọn sọ pé on court pé oríṣiríṣi, pé Arégbá wà, Òpónà wà, Print Money wà, Kọ́màmárì wà, Kọ̀tálà Nọ́fsì wà, Ìgbórúmọlẹ̀ wà, àti bẹ́ẹ̀ lọ. Ìkọ̀ọ̀kan ẹ̀ ló ní bọ́ ṣe ń ṣe. Ṣùgbọ́n àwọn tẹ́ máa bá nídìí ẹ̀, bá àfáà ṣe ń ṣe on court, babaláwo ń ṣe on court, pastor ń ṣe on court. Kò sẹ́ni tí ò kì í ṣe náà mẹ́tẹ̀ẹ̀ta náà pé àbáwọn àfáà nìkan náà, kò dẹ̀ ṣe pé gbogbo àfáà. Àwọn àìdù wà nínú àwọn àfáà tó yá pé iṣẹ́ tí wọ́n ní pé kán ṣàdúrà fún ẹ, kọ́lọ́n bá gbàdúrà ẹ kò dẹ̀ wá dúpẹ́, tàbí kán ṣàdúrà fún ẹ kó ṣe sàárà fún wọn. Àìdù nìyẹn. Àwọn àfáà wà bẹ́ẹ̀ tó já sí pé wọ́n máa ṣe àdúrà fún yàn, èèyàn máa dúpẹ́. Ó wà náà àfáà dáadáa. Ṣùgbọ́n àwọn oníjìbìtì mọ́ra wọn tó pé jìbìtì náà fi bẹ̀rẹ̀ ayé wọn. Jìbìtì náà fi bẹ̀rẹ̀ ayé wọn. Tàwọn gọ́mọ̀kì jìbìtì làwọn ń lò. Tó àti bá wá dálọ́kọ pé àlè Fùlàní, kò sẹ́ni tí ó mọ̀ pé nǹkan pè ní Fùlàní, gbogbo Fúlàní ni Fùlàní. Àdẹ̀ tó bá dẹ̀ ń sọ̀rọ̀ pé Fùlàní arákùnrin náà ń pè ní Fùlàní. So that tí ìgbà ti forúkọ tiẹ̀ sí, má claim pé wọ́n ni mò ń bá wí. Tó bá wá rò pé wọ́n ni mò ń bá wí, á jẹ́ pé wọ́n ni kò lọ fura síra ẹ̀, wọ́n ni kò lọ tún gbèsè ayé ẹ̀ ṣe. So that nídìí eléyìí, ẹni tó bá jó oníjìbìtì náà aláàfáà ni kò mọ ara ẹ̀. So that kí ìyẹn kọ́kọ́ jẹ́ bí mọ̀kàndínmọ́t. Now, tọ́pìkì tí mo wá fẹ́ treat lénìí nípa wípé
ṣé ẹ̀sìn Islam ṣe yẹ kó máa dìjà láàrin ara wa ṣá? Àbí ẹni tí ò ń ṣe mùsùlùmí náà ṣe yẹ ká máa bára wa jà? Ṣé yẹ ká máa bára wa jà ẹni tí ò ń ṣe mùsùlùmí? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní jẹ́ mẹ́ta yìí sìn tí a gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè wa l'Amẹ́ríkà mi báyìí wọ́n send message sí Nàìjíríà pé ogun ń bọ̀ látara pé àwọn aláburú wọ́n ní wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì. Lóòótọ́ lódodo àwọn aláburú yìí wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì, ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, ṣé bí àwa náà ṣe ń preach Islam ní Nàìjíríà yẹn ṣé kò tó kó máa bí wàhálà kó máa fa ogun? A ní ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe mí ní sẹ́ńtúrì tá a wà yìí, a tún máa sọ̀rọ̀, a tún máa lérí, a ní pé ànábì sọ wípé ká máa bá ká pa kèfèrí ẹni tí ó bá ṣe mùsùlùmí àbẹ́ tó wá ní òun ò ṣe mùsùlùmí mọ́ ní sẹ́ńtúrì tá a wà yìí. Mo rí fídíò kan tí wọ́n play nípa àfáà kan tó ń sọ̀rọ̀ àdìs ànábì wípé ànábì sọ wípé ẹni tó bá ní òun ò ṣe mùsùlùmí mọ́ ẹ pa, ẹni tó bá bú ànábì ẹ pa. Àkọ́kọ́ náà lọ́dọ̀ tèmi èmi ò fara mọ́ àdìs bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ẹni tó ń sọ orú ọ̀rọ̀ yẹn tó ti wá ń sọ lórí social media ṣé kò mọ̀ wípé sẹ́ńtúrì tá a wà yìí kódà kánábì gan fún ara ẹ̀ padà wá yé gbọ́mi yé wọ́n tó jẹ́ mùsùlùmí kí ànábì fún ara ẹ̀ padà wá sáyé ń sìn kó gbúdọ̀ náà fẹ́ pààyàn torí bóyá kò ń ṣe sìn. Ànábì ò gbúdọ̀ náà fẹ́ pa èèyàn torí pé èèyàn kan náà ò ṣe mùsùlùmí. Nígbà ayé ànábì tẹ bá sọ pé àdìsí yẹn wọ́n mú wá ń dà tẹ́lẹ̀ ò gbàgbọ́ ìlú mélòó ló wà láyé ńgbà náà? Ìlú mélòó ló wà láyé? Ìlú mélòó ni ló wà láyé ńgbà náà? Gbogbo ìlú tó wà láyé tí ànábì ń ṣe ìjọba lé lórí lẹ́yìn ní alámù ìsìlámíyà ńgbà náà mélòó ni gbogbo ẹ̀? Tó dà tí ara wá àwọn àkọsílẹ̀ kan tó já sí pé ó bá ti jọ mọ́ pé pípa kò bá àsìkò tá a wà yìí mú mọ́, kò bá àsìkò tá a wà yìí bọ́dọ̀ pé gbogbo ojú ti rí àti ríra wa, kò bá àsìkò yìí tá a wà ànábì gbogbo ò lè padà wá sáyé sìn kó wá ní pé èèyàn kan náà òun ṣe mùsùlùmí yẹ lọ mú ẹ lọ pa kò sóní tọ́hún. So that tí ìjọba Amẹ́ríkà bá sọ pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà ṣé àwa tá a jẹ́ mùsùlùmí fúnra ara wa ṣé wáàsí pípa ló yẹ ká máa ṣe lásìkò yìí? Kò dẹ̀ sí nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ máa wúrú wọn o, ẹja ní kànga ni wọ́n, àìjáde ló ń ṣe wọ́n. Àìjáde ló ń ṣe wọ́n. Ẹ dákun tẹ́ bá bọ́ sí Western world ní gbogbo àgbálá ayé ẹ lọ wò ó, kò sí ìlú kan tó já sí wípé wàá máa nítorí wọ́n ń ṣe ẹ̀sìn kan wàá máa wá kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn míì. Wọ́n ètò máa kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn míì nítorí pé ìwọ ń ṣe ẹ̀sìn kan. Ta ló sọ fún ẹ pé ìtí wọ́n ń ṣe yẹn gangan, tí wọ́n bá gbà pé ìtí wọ́n ń ṣe yẹn gangan gẹ́gẹ́ bí Kùránì inna dina inda Allahi al-Islam, Kùránì wá sọ bẹ́ẹ̀ fún wa lóòótọ́ tí mo dẹ̀ nígbàgbọ́ ń bẹ̀, but bẹ́ẹ̀ náà ni Báíbù ṣe sọ fún àwọn tó ń ṣe mùsùlùmí pé ẹ̀sìn tiwọn náà gangan lójú ọ̀nà. Ẹni tó ń ṣe ẹbọ náà òun náà ní ìgbàgbọ́ lójú ọ̀nà tó ń ṣe ni, tó bá dẹ̀ wọn Ọlọ́run ní tí mo bá fẹ́ wà ń ṣáà, Ọlọ́run ní tí mo bá fẹ́ màá ṣe gbogbo ayé ní ummatan wahidatan, Ọlọ́run ní tí mo bá fẹ́ màá jẹ́ kí gbogbo ayé máa ṣe ẹ̀sìn kan náà. Ohun Ọlọ́run ló ní kí wọ́n máa ṣe mùsùlùmí, kí wọ́n ló fi rẹ̀ mọ̀nà sí mùsùlùmí ni. Ẹni tí ò ṣe mùsùlùmí náà Ọlọ́run ní òfin mọ̀nà tí ẹni pé kò ṣe wáàsí fún. Ntọ́lọ́run lè sọ fún ànábì Muhammad táwa ń tẹ̀lé náà nìyẹn pé ẹ ṣe wáàsí fún wọn ní la ikrafi dini qad tabayyana rushdan. Má fi tipátipá mú wọn nínú ẹ̀sìn. Tó bá fi tipátipá mú wọn kò ní sẹ́ni tó máa ṣẹ́kù nínú ẹ̀sìn. Ṣùgbọ́n gbogbo àwọn tí ó dá sí pé
amú ẹ̀sìn lé kókó ṣé torí tó Ọlọ́run ni àbí torí ohun tá a fẹ́ jẹ ṣé torí tá a fẹ́ jẹ ni ṣé ẹlòmíì ò wá mọ method of dawa wáàsí tó yẹ kó ṣe láàrin ìwà àtọmọ àwọn ọmọ tó ń kọ́ ń kéwú ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe nínú mọ́ṣáláṣí tó máa mú máìkì dání wáàsí tó máa ṣe ní mọ́ṣáláṣí ó yàtọ̀ sí wáàsí tó máa lọ ṣe ní public lecture wáàsí tó máa ṣe ní public lecture ó yàtọ̀ sí wáàsí tó máa tan kámẹ́rà sójú báyìí tó máa nípò blow wáàsí tí gbogbo ayé tẹ́tírí method of lecture ẹlòmíì ò mọ̀túnmọ̀ ẹ̀ wọ́n kò máa tan kámẹ́rà sójú ọ̀rọ̀ tí ò ju ọ̀rọ̀ tí o lè sọ fáwọn ọmọ kéwu ẹ lọ òkè àdìs ànábì o sọ báyìí o ká àdìs ká ọ̀rọ̀ Ọlọ́run ká àdìs ànábì fáwọn ọmọ kéwu ẹ láàrin ara yín kọ́ wọn ní ẹ̀kọ́ kọ́ wọn lẹ́sìn èyí tó bá lébẹ̀ sọ fún wọn tí wọ́n mọ̀ láàrin ìwà àtàwọn ọmọ kéwu kọ́ wọn lẹ́sìn nìyẹn o kọ́ wọn ní nǹkan tí Ọlọ́run àtànábì sọ nínú Kùránì kò sí tó burú jù mẹ́ tó bá ti di wípé o ti lọ sí mọ́gàláṣí ó fẹ́ lọ ṣe wáàsí ọ̀rọ̀ tó fẹ́ lọ sọ mọ́gàláṣí àwọn mùsùlùmí ló wà ń bẹ̀ ó mọ̀ wípé ẹni tó ń ṣe mùsùlùmí ò lè wá sí mọ́gàláṣí àfi tó bá ṣàtọ́jú hàn so that wáàsí tó máa ṣe nínú mọ́ṣáláṣí fáwọn mùsùlùmí ẹgbẹ́ ọ̀tọ̀ ni lékún yín mọ́ ni wọn ẹni tó bá ti wá sí mọ́gàláṣí wọn kì í ṣe wáàsí bẹ̀rù Ọlọ́run fún mọ́ torí tí ò bá bẹ̀rù Ọlọ́run kò ní wá sí mọ́gàláṣí tákùlá ẹ̀kọ́ ló kàn fẹ́ tó wá sí mọ́gàláṣí síyádátọ̀ láyín mọ́rin ló máa ṣe fún wọn báwo ni mọ́ni wọn ò ṣe ní bàjẹ́ tó bá ti wá dípò wà náà láṣí o fẹ́ mú máìkì dání o fẹ́ ṣe wáàsí tí ará àta máa gbọ́ rótẹ́ni tí ò ń ṣe mùsùlùmí mọ́ ohun tó fẹ́ sọ ládùúgbò má dá wàhálà lẹ̀ nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí kó wá mú máìkì dání ní àdúgbò kó máa sọ pé gbogbo ẹ̀yin tí ẹ kì í kírun ẹ máa wọná ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ ẹ máa wọná ni ṣé wọ́n ló níná ni tí wọ́n lo níná so that wáàsí ó ní method ṣọwádìí tó burú jù ní pé ìyẹn tó bá tan kámẹ́rà sí báyìí gbogbo tí yàn bá máa sọ lórí kámẹ́rà jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àlàáfíà because Islam wa dinu salam a religion of peace ẹ̀sìn àlàáfíà ni so that gbogbo tó bá máa sọ tó mọ̀ pé ohun tó ń sọ mùsùlùmí kọ́kọ́ ló ń gbọ́ ẹ ó gbọ́dọ̀ sọ ohun tó máa bí wàhálà àbí ohun tó máa sọ tó máa ní ọmọ làkejì ẹ lára tó dàtà bá nípa àwọn Boko Haram ń pa àwọn èèyàn Nàìjíríà nísìn kí ni wọ́n gbójúlé kò sí nǹkan tí wọ́n gbójúlé kọjá àwọn àdíìsì burúkú tí ẹ̀ ń kà tẹ́ ń sọ pé ànábì ló sọ òun ló ń jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn máa le ní kó ń jẹ́ kí àti pààyàn kò jẹ́ kó jọ àwọn èèyàn lójú torí pé wọ́n máa ní lẹ́mìí pé pípààyàn táwọn ń pààyàn wọn fi ń ṣe jihadi ní jihadi kọ́ o jihad kọ́ man qatala nafsan muta'ammidan fajaza'un jahannama gbogbo ẹni tó bá pa èèyàn ó bá ní ó fi ṣe dáwà ní iná jahannama nílé ẹ torí pé n tó ń bẹ nínú ẹ̀mí tó ń bẹ lọ́rùn eré ìwà rẹ̀ wọn tọ̀hún ṣùgbọ́n àdánwò kan tó wà nínú Islam ti wá tó wà ní kò dẹ́ ṣe àdánwò òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà wọ́n ń ṣe jihad lórúkọ Ọlọ́run lórúkọ ẹ̀sìn tó fi ń pa èèyàn yìí tó ń ṣe jihad lórúkọ Ọlọ́run yìí ẹ dákun ihun tí wọ́n máa ń gbójú lé nígbà míì ni wípé tó dẹ̀ pé bó ṣe wà ní ẹ̀sìn wa náà ni pé báwọn bá kú ṣe táwọn bá pààyàn ọjọ́ táwọn bá fi lè rántí Ọlọ́run gẹ́gẹ́ bí àyà kan tó wà nìkan pé wá ìzáfà álùfà ìṣẹ̀tàn àwùzẹ̀lámù àǹfùsàwọn zakarallahu fastaghfiru li zunuba wa man lam yaghfiru zunuba illa Allah ìgbàgbọ́ ẹlòmíì àwọn aláburú yẹn ni wípé wá ìzà fàálùn fà ìṣẹ̀tàn níjọ́ tí wọ́n bá ṣe aburú tán ti dẹ́ẹ̀mí àwọn èèyàn lógbòdò tán ti ba yé àwọn èèyàn jẹ́ tán ti pa àwọn èèyàn zakarallahu tó bá wá rẹ́dì pé àwọn fẹ́ túbá ihun tó wà ní Islam wà nìyẹn o zakarallahu tó rántí pé àwọn fẹ́ túbá tó dẹ̀ bá kò sẹ́ni tó lè foríjì yàn ju Ọlọ́run lọ tó bá tọrọ àforíjì gbogbo ẹ̀mí tó ti pa yẹn ló ṣòfò gbogbo ẹ̀mí tó ti pa yẹn ló ṣe òfò tó tíjọba Amẹ́ríkà bá wá délé ni pé àwọn tí wọ́n ń parọ́ mọ́ ẹ̀sìn wípé àwọn fẹ́ wá gbé ogun tì wọ́n t'Amẹ́ríkà bá ṣe pẹ̀lú ọ̀nà tó tọ́ tó yẹ torí pé mo ní ìgbàgbọ́ kan lára tẹkinọ́lọ́jì tọ́lọ́run ṣe fún Amẹ́ríkà táwa ń gbé yìí
t'Amẹ́ríkà bá fẹ́ pa ibì kan run tí wọ́n fẹ́ pa ibì kan run dandan kọ́ ni kó àfẹ́tà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ọlọ́run fún Amẹ́ríkà ní irinṣẹ́ débi wípé wọ́n ní irinṣẹ́ débi pé tọ́lọ́run bá ní pé wọ́n fẹ́ lọ pa ibì kan run ibi tí wọ́n ń lọ yẹn wọ́n lè ránṣẹ́ sí láti ibi tí wọ́n wọ́ láti Amẹ́ríkà ń bẹ̀ tó dẹ̀ máa débẹ̀. Bèrè tàṣe àwọn bíi drum tàbí kí wọ́n pe kíní bíi kámẹ́rà tí wọ́n ti bí kámẹ́rà máa fò kiri báyìí àwọn kíní yẹn kọ́ ọ̀dẹ́ pé tí wọ́n bá jù sínú kọ́ríà kan nu agboolé kan ó lè rìn láti irú Èkó dé Àbújá ó lè rìn pẹ́pẹ́ ní tó máa control ẹ̀ máa wà lẹ́kọ̀ọ́ tó dẹ̀ máa dé Àbújá for example ní omi ní kọ́ lọ bọ́ǹbù Àbújá o pépè tó bá rìn ó máa rìn pé ibi tí wọ́n wà náà tó máa control ẹ̀ kíní yẹn fún ara ẹ̀ ló máa shoot ló máa yìnbọn tó wá pé lórí pé wọ́n wá fẹ́ wá pa àwọn aláburú yìí rẹ́ ni ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ti pọ̀ jù lórúkọ ẹ̀sìn ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ti pọ̀ jù lórúkọ ẹ̀sìn tí Islam wà òde ọ̀ràn wa bẹ́ẹ̀ tó wọ́n bá sọ nínú Kùránì pé yá ayyuhal ladhina amanu jahidul kuffara wal munafiqina tó wọ́n bá ní pé kí wọ́n gbógun ti kèfèrí ẹ dákun ṣé kèfèrí tiẹ̀ nàbí tọ́lọ́hun tẹ́lẹ̀ àyà pé jahidul kuffara yẹn a lè yọ́pọ̀ ní Kùránì lóòótọ́ o ṣùgbọ́n ní àsìkò tó lọ́wọ́ sọ kalẹ̀ àsìkò ogun ni àsìkò tí wọ́n fún ànábì tí wọ́n ti kàn gírí lọ́lọ́run tó ní pé yáyọ ànábì ọlọ́run kí ànábì jahidul kuffara wọ́n lọ́dọ̀ bá wọn jà wọ́n ti ti ànábì kàn gírí tó táyà ẹ bá wá ṣẹ́kù nínú Kùránì máa yẹ fi ń parọ́ fún yẹn àyà yẹn òru kò ní ká tún máa wá lò mọ́ sí yìí o jahidul kuffara yẹn ipe ẹgbẹ́ lọ báwọn kèfèrí jà yẹn ké nísìn tó bá nítorí àyà ọlọ́run sọ bẹ́ẹ̀ tó bá pa èèyàn wọ́n máa pàwọ́ náà o wọ́n máa pàwọ́ náà o ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ lórúkọ ẹ̀sìn ẹ jẹ́ ká mọ ohun tá a máa gbé jáde lórúkọ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àyà mi ìwọ ọ̀pọ̀lọpọ̀ àdìsí mi wà ní yásí pé àní yọ́pọ̀ nínú tírà ṣùgbọ́n kò bá àwùjọ wa mu mọ́ kò bá àwùjọ wa mu mọ́ bí kíyàn máa sọ ń sìn wípé ànábì ní ó wà ní Kùránì ni Kùránì sọ fún wa pé ẹ lè na obìnrin fadribuhunna nínú Kùránì tóbìnrin bá ṣe ohun tí ò bá tọ́ ó ní fadribuhunna àwọn àfáà dírẹ̀sì ẹ̀ wọ́n dírẹ̀sì ẹ̀ ní o àwọn àfáà dírẹ̀sì ẹ̀ ní pé ìdàtẹ́ bá fẹ́ nà ẹ fi tí aṣọ nà ṣé tí aṣọ lọ́lọ́run sọ ni fadribuhunna ó dájú gidi fún ni ṣùgbọ́n ihun tí Ọlọ́run sọ tí Ọlọ́run sọ yẹn ṣó ó lè lò l'Amẹ́ríkà alam gbogbo ayé western world wọn bí ẹ̀dá kó fọwọ́ kan obìnrin wọn bí ẹ̀dá kó fọwọ́ kan wá ní pé torí pé o jẹ́ àfa Kùránì ló sọ fẹ́ pé kókó na obìnrin tí ó bá na obìnrin ìlú òyìnbó ẹ̀wọ̀n ló lọ automatically ni direct entry ni ẹ̀wọ̀n ní fẹ́ni tó bá na obìnrin ìlú òyìnbó lóye dùnmíjọ́ tún yàn kan parọ́ wọn pé mo nà wọn ní wọ́ọ́lọ́ máa ṣàánú mi ẹ̀wọ̀n lélẹ̀ ìfẹ́ bá mi wá yìí torí pé o mọ̀ wípé ìdájọ́ ẹni tó bá na obìnrin ìlú òyìnbó kò nẹja bá kan wọn kì í ná búrẹ́dì ẹ̀wọ̀n ní straight ẹ̀wọ̀n ní so that but Kùránì sọ fún wa pé fadribuhunna ẹ̀nà wọn tí wọ́n bá rí pé wọ́n ò gbọ́ràn Kùránì ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà ìdíwú ila sabili rabbika bil hikma èlò ìkímọ̀ èlò làákàyè ẹ má torí pé Kùránì sọ àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ Ọlọ́run ni ṣàmáyọ́kùrò bẹ́ẹ̀ wọn ò ní ká yọ́kùrò ní Kùránì kò ṣeé lò mọ́ alam western world tá à ń lò ń sin àwọn kan wá pé a lè lò mọ́ ẹ má ìka máa rò pé ẹ̀sìn wa bẹ́ẹ̀ sì wá ṣe rí nìyẹn wọ́n kọ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ní wọ́n kọ sílẹ̀ yẹn ní tó bá pé ọ̀rọ̀ ànábì wọ́n kọ sílẹ̀ èmi ò kí máa hàn dáàtú pé àdìsí kan ó wà sọ yìí àdìsí kan kò wà sọ ìdórè tí tèmi bílífù ni pé tí àdìsí tó ń sọ ń pa yẹn ṣó bá zàmọ́ níyì mu kódà àtàlẹ̀ Kùránì tí Kùránì ni ó ní fadribuhunna yìí Kùránì ní pé tóbìnrin bá ṣe ohun tí ò dá tẹ́ bá ṣe wá sí ohun tí ò bá gbọ́ kó gbájú fún Kùránì sọ bẹ́ẹ̀ o wọ́n bá dírẹ̀sì ẹ̀ pé ẹ fi tí aṣọ nà ẹ fi ẹmú ankáṣífù ẹkú ankáṣífù yíwọ́ o tí ankáṣífù lè dùn yàn ní tó ní kẹ́ẹ̀nà ó fẹ́ kó dùn ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn kò bá zàmánì yìí mú mọ́ kò bá kó máa sọ lórí mídíà mu kò bá mu kó máa sọ lórí mídíà pé obìnrin ẹ̀nà
fadébòhùnà àdìsí ànábì náà tó tọ́ fún pé tẹ́yìn kóòtù wípé ànábì ó fẹ́ Aisha lọ́mọdún 6 ó bá a sùn lọ́mọdún 10 tó bá rí bẹ́ẹ̀ tó nígbà kò rí bẹ́ẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ kò bá Zamani yìí mu mọ́ ẹ bẹ́ẹ̀ ká máa sọ pé ẹ̀sìn wa ẹ má máa kun ẹ̀sìn Islam ní ẹ̀sìn tẹ́ pé ẹ̀sìn tí ò bá ìgbà mu Islam gbọ́dọ̀ máa bá gbogbo àsìkò mu ni ànábì fẹ́ Aisha ọmọdún 6 ó bá sọ ọmọdún 10 ṣé wọ́n lè ṣe irú ẹ̀ ta ló ṣe irú ẹ̀ nínú yín gbogbo ẹni tẹ́ ń ka àdíìsì yẹn ta ló ṣe nínú yín èwo nínú yín ló bí ọmọ lọ́mọ ọdún 6 tó lọ fi ń fọ́ ọkọ tó ní kọ́kọ́ yẹn kì mọ́ ìlọmọdún 9 kó máa kó bá sùn fún bí yẹn bá dánwò l'Amẹ́ríkà tá a wà yìí tó bá gbọ́ ọmọdún 9 sùn ẹ̀wọ̀n ló máa kú sí bí yẹn bá gbọ́ ọmọdún 9 sùn ìlú òyìnbó ẹ̀wọ̀n ló máa kú sí ihun tí ẹ lè ṣe kílẹ̀ ń sọ fún tí ẹ̀gbọ́n tọ́lọ́hún sọ ni pé yá ayọ́ alladhina amanu lima taquluna ma la taf'aluna lima taquluna ma la taf'aluna ihun tí ẹ mọ̀ pé ẹ lè ṣe kílẹ̀ ń sọ fún kabura makita indallahi an taquluna ma la taf'aluna ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run kíyàn máa sọ wáàsí tó mọ̀ pé wọ́n ò lè practice ẹ̀ wáàsí tí wọ́n mọ̀ pé ò lè ṣe kí ló ń sọ fún kí ni àbọ̀ máa sọ fún wa ń sìn pé ànábì ká wá múlé kókó ànábì fi Aisha ọmọdún 9 ẹ dákun torí tọ lọ ṣé wọ́n lè ṣe tó bá mọ̀ kí wọ́n lè ṣe ṣó bá Zamani tá a wà yìí mú ṣó bá alamu mú ṣó bá western world mú mélòó Nàìjíríà ní gbogbo àgbáyé Saudi Arabia àgọ́tẹ́ pé ìlú ẹ̀sìn ni ẹ lè gbọ́ bẹ́ẹ̀ pé yàn kan fún yàn kan lóyún ó bọ́mọ kan sùn lọ́mọdún 10 ọmọdún 9 ní àdìsí ànábì tẹ́ ń kóòtù yìí pẹ́pẹ́ àdìsí ànábì náà ló sọ fún wa wípé tọ́mọ yín bá pé ọmọ ọdún 7 ẹ pàṣẹ fún kó máa kírun tó bá pé ọmọ ọdún 10 ní kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní nà ó túmọ̀ sí pé ọmọ ọdún 10 ó sì wà lọ́ndẹ̀ ẹni tá a máa kógi bò tí ò bá kírun ṣé ẹni tí ó wà lọ́ndẹ̀ aka kógi bò tí ò bá kírun láti máa wá máa ní àwọn kó bá sófin ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa sọ lórí social media nípa ìsìláàmù wa nípa ànábì wa ẹ mẹ́ẹ̀ká máa dójú ti ìsìláàmù ẹ mẹ́ẹ̀ká máa dójú ti ànábì wa òpònú ẹlòmíín tó bá máa wísìn àníyàn kan lọmọ kéwọ́n èlòkè wo bí onínìkùnì kì í ṣẹgbẹ́ oníwèé 6 onínìkùnì kì í ṣẹgbẹ́ oníwèé 6 gbogbo tó bá fi lè mú ìsìláàmù ẹ tí ò bá western world mu wàláì tàláì o ò tí ì ṣẹ̀sìn ìlú táwa ń gbé yìí sìn irun tó yẹ kó ní àlàáfíà ni wípé wọn ò pe dandan pé kó ṣe ẹ̀sìn kan ẹ̀sìn tó wà nílùú òyìnbó táwa wà yìí sìn ẹ̀sìn tó wà níbí ó lé ní 1000 oníkálukú lákúndínníkún wálíyè díìnì oníkálukú dẹ̀ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni irun tó bá fi lè mú ẹnìkan dìde máa tako ẹnìkan lórí ẹ̀sìn tẹ́ni yẹn ń ṣe irú onítọ̀hún yẹn ó fẹ́ kógun jàdú nìyà ẹni tó bá fi lè ń tako ẹnìkan tó dandan bí òun ṣe rí ló dájú kò máa wá wọ ẹlòmíì tí ò rí bí wọ́n ṣe rí wípé ẹni yẹn ò ṣe ẹ̀sìn irú onítọ̀hún ó fẹ́ kó ogun jàlú ni lákùndín níkùn wálìyẹ díìnì ihun tí wọ́n ń pè ní ìbáàdà ìjọsìn ẹnìkan ò ní ìgbà Ọlọ́run nìkan ló máa gbà tí ó bá ti wá ń ṣe pé wọ́n ló máa wá gba ìjọsìn ìwọ ló máa gba ìbáàdà má sọ pé ẹnìkan ò ṣe tó torí tí wọn náà ń ṣe kò tí ì sí rìsáálà lẹ́tà látọ̀dọ̀ Ọlọ́run pé tí wọn náà ń ṣe Ọlọ́run ti gbà gbogbo à ń bẹ̀ ni pé kó gbà but àwọn tá a jẹ́ mùsùlùmí kí ni yẹn pọ̀ sí jù ló pọ̀ pàápàá jùlọ àwọn tó gbé akatakítí dání tí wọ́n ń pera wọn ní I don't want to mention anybody's name wọ́n dà pé èèyàn ń takò wọn but ẹ jẹ́ ká jọ rò ó ní tó bá fi lè mú mùsùlùmí tó tún fojú wo mùsùlùmí kan pé kò ń ṣe mùsùlùmí lẹ́ni tó ṣe la ilaha illallah wa anna muhammadu rasulullah lẹ́ni tó rí pé ń kírun wákàtí 5 lẹ́ni tó ń gbààwẹ̀ ramadan ẹni tó lọ sí ájì tí ó ti pé ó lọ sí ájì ó dẹ̀ ń kírun ó pe la ilaha illallah ìwọ tó wá ń sọ pé onítọ̀hún ò kì í ṣe mùsùlùmí torí pé òun ò rí bí wọ́n ṣe rí ta ló sọ pé bí wọ́n ṣe rí ló pàfẹ́tì jù ta ló sọ fún ẹ pé bí wọ́n ṣe rí ìrọ̀gán lọ́wọ́ ń fẹ́ tọ́lọ́ bá gbọ́n ò fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́ tọ́lọ́ bá gbọ́n ò fẹ́ bí wọ́n ṣe rí ńkọ́ ẹ̀sìn ò fàjà ó lè kọ̀ndẹ́ẹ̀mù ẹlòmíì torí pé ìwọ fẹ́ púrùfù ara pé wọ́n ló dáa jù ó fẹ́ dá wàhálà alẹ́ ni
ẹ jẹ́ ká stop ká máa condemn, ẹ jẹ́ ká stop condemnation lórí social media. ẹ̀yin ẹ̀wọ̀n nǹkan tí ó ń bọ̀ yẹn sìn lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe ìwà aburú tí wọ́n ń pa àwọn èèyàn Nàìjíríà yìí mùsùlùmí ni wọ́n, orúkọ ẹ̀sìn ni wọ́n fi ń ṣe aburú tí wọ́n ń ṣe. kò dẹ̀ sí nǹkan tó ń fà kọjá wípé sámà wáàsí tí wọ́n ń ṣe fún wọn àti ọ̀nà tí wọ́n gbàgbé ìsìláàmù wọn dání, wọ́n ti rí gbogbo ẹlòmíì pé wá ẹni tó bá ti rí báwọn ṣe rí yẹn o, wọ́n rí gẹ́gẹ́ bí kèfèrí ni pé já ìdúlé kò fara ẹ pa àwọn kèfèrí. ṣé pípa kèfèrí ló kàn ń sìn? ó dá ẹni tí ò wá ń ṣe mùsùlùmí, tí ò ń ṣe kírísítẹ́nì, tí ò ń ṣe gíní, ó lóun kógun, òun bọ̀ wá Nàìjíríà, òun fẹ́ wá gbèjà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí lórí àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n fi ń pa àwọn èèyàn. ó dá tó bá wá dé ń sìn, ṣe lérò pé tí ó bá gbé ogun wá bá yín Nàìjíríà, ṣe lè pọ̀ Ọlọ́run máa dá sí? ṣe pọ̀ Ọlọ́run máa yẹ inna Allaha ya'murukum bil adli. ẹ jẹ́ ká dúró lórí Ọlọ́run ò kọ́kọ́ sọ̀rọ̀ wípé dandan ẹ̀sìn adìlù lọ ṣe déédéé láti ní déédéé pẹ̀lú tó ń ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. ẹ̀mí tó wà lọ́rùn tiẹ̀ ló wà lọ́rùn tó ń ṣe mùsùlùmí. má torí pé wọ́n jẹ́ mùsùlùmí ìwọ rí ẹ pé wọ́n lo mọ́jú ẹni tó ń ṣe mùsùlùmí kò máa wò bí pé kó fàyè lẹ̀ fún ẹ. liman àlàáfíà lánà àgbédání, àlàáfíà lánà àgbédání. ẹ̀yin àáfàá wa ẹ dákun torí tọ Ọlọ́run, ẹ jẹ́ ká minimize ọ̀rọ̀ wa lórí social media nípa wípé kí a máa paint ẹni tí ò rí bí wọ́n ṣe rí gẹ́gẹ́ bí pé òun ò ṣẹ̀sìn. láti sọ́run àfúsà kan àbíkọ́ lójú ayé àyẹn sọ má rí ẹ pé wọ́n lo mọ́jù, má rí ẹ pé wọ́n lo mọ́jù. the only thing tó lè ṣe ni wípé encourage àwọn èèyàn fi jamalil ìsìláàmù, ẹwà ìsìláàmù fi hàn àwọn èèyàn, fi ẹwà ìsìláàmù hàn àwọn èèyàn, ṣe dáwà fáwọn èèyàn pé mùsùlùmí o ẹ̀sìn àlàáfíà ni. jẹ́jẹ́ kó máa bá ọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ tútù lẹ́nu wọn tó bá pè rẹ̀ ní mùsùlùmí. gbogbo tó bá ti jọ mọ́ pípa álámù ayé ta wà nísìn kò fa ìgbà kan pààyàn. kódà kí ẹni yẹn ṣe ohun tí ò tọ́, tí ò bá ti lòdì sí òfin ìjọba, tó bá pé ó lòdì sófin ẹ̀sìn ni kò ní kó pa o. because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn dáná àgbédání yìí ṣe ti rí, mo máa ń sọ pé kíní kan ó dá kíyàn máa jáde. bí yàn bá ń jáde, àwọn táwa nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ Islam wà là ń bẹ́ǹdì nígbàtàdé ìlú òyìnbó náà. tó rẹ̀ yà sí pé bá ṣe ń bẹ́ǹdì ẹ̀yẹn ẹ̀mí wa ò sọ fún wa pọ́lọ́hun ò ní ìgbà. inna Allaha ya'murukum náà Ọlọ́run sọ ní Kùránì pé inna salata tanha 'anil fahsha'i wal munkar, ìyẹn tó kọ́ mo fẹ́ lò. Ọlọ́run sọ ní Kùránì pé kíní kan sọ̀láàtì, kíní kan ó ní ká máa kírun pẹ̀lú àsìkò ẹ̀. áyà yẹn ẹni tó máa kí wákàtí 5 pẹ̀lú àsìkò ẹ̀ nílùú òyìnbó ajẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ àbẹ́ni tó ń ṣiṣẹ́ àbẹ́ tó ń ṣiṣẹ́ ààrẹ. ẹni tó máa kí wákàtí 5 nílùú òyìnbó tá a wà yìí ajẹ́ tí ò níṣẹ́ lọ pẹ̀lú àsìkò ẹ̀ ni o, pẹ̀lú àsìkò ẹ̀ mi ni pé kò ní kí o. ajẹ́ ni tí ò níṣẹ́ lọ́wọ́ tàbí pẹ́pẹ́ ni ẹ níṣẹ́ ara rẹ̀, tó bá dẹ̀ níṣẹ́ ara ẹ̀ náà kò sí bí òṣèlú máa da zuri àtàsírí pọ̀, kò sí bí òṣèlú máa da mọ́gìrìbù àti ṣáì papọ̀. tó bá ní kó fẹ́ kíjọ mọ́ l'Amẹ́ríkà nílùú òyìnbó tá a wà yìí, kó fẹ́ kíjọ mọ́ wákàtí 5 lódì ní oṣù kan, ó lójú ẹni tó máa ní pé òun lè kíjọ mọ́ wákàtí 5 ó rẹ̀ kíbẹ̀ lóṣù kan nílùú òyìnbó. ẹni tó bá lè kíbẹ̀ kó jáde. àjàmáàtò rámọ̀dẹ̀ ló lọ́n sọ ká kí wọ́n jọ mọ́ ó dá púpọ̀. ṣùgbọ́n iṣẹ́ ọ̀fàyè gbà ó túmọ̀ sí pé Islam wà yìí kò dẹ̀ ní kọ́ lọ́wọ́ má gbà. tó bá wá dé mọ́ṣáláṣí àwọn Amẹ́ríkà pẹ́pọ̀ àwọn ọmọ Amẹ́ríkà ló ń kírun bẹ́ẹ̀, tó bá lọ kírun níbi tí ò ń ṣe mùsùlùmí wọ́n wá pàdé oríṣiríṣi ẹ̀yà ní ohun tí àwa múlé kókó Nàìjíríà yẹn, wọ́n wá pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ṣáláṣí rí àsọ fún ọpọlọ́wọ̀n nígbàrún wọn. nígbà tó dé mọ́ṣáláṣí tó rí mùsùlùmí tó wá kírun tó wá dirun, ó tún lo yarin, ó tún yàtà tún sára, sọ fún pé kó jáde pọ́lọ́hùn nígbà náà. tó bá ní kí ló dé wà nítorí pé ìwọ fa tòkòtò sókè ìwọ nírùngbọ̀n, ní kó jáde. bó dẹ̀ ṣe ń kí yẹn ó gbúdọ̀ jọ́ọ̀jì ẹ̀. mùsùlùmí tí mùsùlùmí nìyẹn o. ṣùgbọ́n torí pé ìwọ òkú òlójú kan ẹja inú kànga ní ẹ́, tó bá rí ẹni tí ó ń
jẹ́ mùsùlùmí lásán tó lo yarin lásán ṣèbí lọ́dọ̀ tí o ti kàfàrà rẹ̀ kèfèrí ó lo yarin ẹ dákun ó lo chain jáde sọ́rí èdè àwọn ilé tí àǹfà lélẹ́yìn tí mùsùlùmí ń lo chain ọ̀dẹ̀ ni ẹ kò ní ṣe pẹ̀lẹ́sìn. Kò ní ṣe pẹ̀lẹ́sìn because tó bá dé alámù ìsìlámì ẹ̀ táwọn mùsùlùmí wà lágbàá pàdé oríṣiríṣi mùsùlùmí wàá rí mùsùlùmí ọkùnrin tó máa lo yarin ìbáyìí máa lo yarin méjèèjì mọ́tàlásí ìbọ́lọ́run ló wá sìn ṣé wọ́n ló wá ni. ẹ ti mú ìsìláàmù le koko jù Nàìjíríà ẹ ti mú wáàsí le koko jù ẹ ti wáàsí tó máa rọ láti mo rí wáàsí àfáà tó ń sọ̀rọ̀ pé ànábì ní kẹ́ pa ó tó ànábì ìṣẹ́jú sí pé ṣé ẹ mọ̀ kí wọ́n ní kẹ́ pa ni ṣé wáàsí irú àdìsí yẹn bá zàmọ́ ní ìmú ṣé ó bá zàmọ́ ní ìmú so that ẹ̀sìn ò fàjà tẹ́bá tí wọ́n tó bá ti mú ẹ̀sìn le kókókókókó ẹ lọ wò wọ́n ń gbowó bì kan ni. ó tọ́ wọ́n ń gbowó bì kan ni owó ní oníkálùkù owó iṣẹ́ owó ló ń ṣe ẹ̀sìn Islam gan fún ara rẹ̀ ẹ̀sìn ọ̀run ni àwọn tó náà pààyàn Nàìjíríà yìí náà sìn owó ni o wọ́n tún sọ kúrò lórí ẹ̀sìn wọ́n tún di pé wọ́n tún di báńdíìtì wọ́n bẹ̀rẹ̀ sí ní gbowó ránsọ́ọ̀mù lórí èèyàn gbogbo ẹ̀ náà ṣe torí ẹ̀sìn ni. ṣé torí ẹ̀sìn ni torí ohun tó máa jẹ ni wọ́n ń wà ohun tó kàkó máa jẹ ni wọ́n ń wà ẹni tó ń ṣe wáàsí tó le koko yìí náà nígbà tó ń ṣe wáàsí yẹn ànábì sọ pé tó dẹ̀ ń fi kinní yẹn tó bà àwọn èèyàn lórúkọ jẹ́ ẹ sọ fún mùdírù ẹ sọ fún lágbájá ẹ sọ fún kinní kan pé mo tún ti ṣe wáàsí mo tún ṣe kinní kan náà ń sìn ṣé ńgbà tó rí owó ń sìn tí wọ́n fi owó tó ẹ lẹ́nu wò dákun ṣé wọ́gùn ò rí pé ihun tó ń sọ ń gbà yẹn ṣé wọ́gùn ò rí pé ihun tó ń sọ ń gbà yẹn ó kù púpọ̀ káàtó dákun torí tọ́ lọ yẹn mọ̀ yàwá nínú ẹ̀sìn ẹ jẹ́ ká ṣe sùúrù lórí bá a ṣe máa ṣe dáwà lórí social media wáàsí tó bá ti máa bí ogun wáàsí tó bá ti máa di wípé ẹni tí òun ṣe ẹlẹ́sìn ẹ̀ ò ní gbègbè sí ayọ̀ àlàáfíà pẹ̀lú ẹ dákun ẹ má ṣe mọ́ lórí social media o lè ṣe nínú mọ́ṣáláṣí tí ò ní lo máìkì o lè ṣe pẹ̀lú àwọn ọmọ kéwú ẹ kó kọ́ wọn bó má gbé wá lórí social media mùsùlùmí kọ́kọ́ ló ń wo social media o ẹni tó ń ṣe mùsùlùmí ń wo social media ẹni tó jẹ́ mùsùlùmí ń wo social media tó máa sọ ọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa kọ̀ndẹ́ẹ̀mù ìsìláàmù mọ́ ìwọ tó ń sọ lára má sọ̀rọ̀ tó máa fi kọ̀ndẹ́ẹ̀mù ìsìláàmù mọ́ ìwọ lára ẹni tó pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àfáà mi kan ó ní àwọn ọ̀rọ̀ kan rẹ̀ pé lóòótọ́ o lè rò pé òdodo ló ń sọ àmọ́ wú àwọn òdodo yẹn kalimatul haqqu yuridu an yubatil àgbẹ̀ ìbọ́ ó lè lò pé òdodo ní ìná yìí tí wọ́n sọ òdodo ní ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ ànábì ní akù ní lóòótọ́ ó lè rò bẹ́ẹ̀ kalimatu akù yuridu an yubatil but ní tó òdodo yẹn máa bàjẹ́ máa pọ̀ ihun tó òdodo yẹn máa bàjẹ́ máa pọ̀ bá àwọn tó jẹ́ ọmọ kéwú ẹ sọ láàárín ẹ̀yin ara yín má gbọ́ tó social media Islam kì í ṣe ẹ̀sìn pàyàn Islam kì í ṣe ẹ̀sìn pàyàn zamani tá a wà àsìkò tá a wà yìí sìn kò fààyè gba kí wọn máa sọ pé o kàn lè pa èèyàn ẹ̀mí tí ò ń ṣẹran ẹ̀mí oyin kọ́kọ́ ní ẹwọ ohun Deborah tí wọ́n ní wọ́n pa ní Kánò gbà yẹn òun ló bí wà sí àfáà yẹn sọ o ẹ dákun Deborah yẹn ó bú ànábì wọn ló bú ànábì wọn wá pa ẹ dákun ànábì fún ara ẹ̀ gan gbọ́dọ̀ wà sáyé ń sìn ànábì mọ̀sọ̀ ànábì wa Muhammad ó lè kọ́ ọ̀tí ẹ̀kọ́ sọ pé ọ̀kọ̀lọ́mọ́ ànábì gbọ́dọ̀ wà sáyé ń sìn kí wọ́n pè yàn kọ́ bú ànábì àdúgbò ní pé ẹ pa ànábì ò lè ní kí wọ́n pààyàn mọ́ kódà ànábì ò sọ ọ́ ní kí wọ́n pààyàn ànábì ò sọ ọ̀pọ̀lọpọ̀ àdíìsì yẹn làwọn máa ń sọ pé èmi tèmi o mi ò mọ kíní o èmi ò gba gbogbo àwọn àdíìsì tó bá ti lòdì sí western world tí ò ní ṣe pẹ̀lú pé ó bá ìgbésí ayé tó rọrùn mu I don't like it and then I will not believe it o lè sọ fún mi nísìn pé ànábì ní bá ó fi Aisha mọ́ lọ́mọ ọdún mẹ́fà kí wèrè kan wá dé nísìn kó bá fìlọ̀kulọ̀ lọ àwọn ọmọ mi àkọ́bí mi 20 years right now 20 years làkọ́bí mi over 20 years nísìn mi ò lè gbà kí ọkọ bá mi mess up pẹ̀lú ẹ̀ lọ́sọ́ tí níbi tó ń lọ náà ká máa sọ pé àwọn àbúrò ẹ̀ 17 15 that's it
kí nǹkan ọkùnrin kan sọ ní pé ó dá o torí òun fẹ́ tẹ̀lé súnà irú àwọn ọmọ yẹn òun fẹ́ lọ fi wọ́n náà kọ́ abúyá wèrè má bàa kárí àwọn ọmọ mi jẹ́ náà nítorí bá western world mu tó dáa àti dákun torí tọ́ lọ́hùn mo kàn fẹ́ pé wá sáké Islam ẹ̀sìn wa ò fàjà o gbogbo ẹni tó bá ti múlé kókó pàápàá jùlọ tuntun wá ń kọ́ndẹ́mù mùsùlùmí ẹgbẹ́ mo rí póòsì kan tí kan nú àwọn ọmọ kan tí wọn yóò pòsì àwọn arákùnrin méjì kan ó wá pòsì ẹ̀ pé ọlọ́run bá wa dá ìfẹ́ padà láàrin àwọn méjèèjì yẹn mo wá wo kọ́mẹ̀ntì wà lábẹ́ mo tún wá ń rí èèyàn kan tó ń sọ pé wọn ò lè padà rẹ̀ àfi tí Jamiu bá di mùsùlùmí tí Jamiu kì í ṣe mùsùlùmí ni táwọn ọmọ ẹgbẹ́ ẹni tí wọ́n sọ yẹn la ilaha illallah Muhammadu Rasulullah mùsùlùmí ẹ̀wù tí a bára wa dé nínú ayé ẹ̀wù tí a bára wa dé nínú ayé orí àtijọ́ mi bá di mùsùlùmí ìwọ nǹkan tó ń sọ̀rọ̀ fún ara rẹ̀ ta ló sọ fẹ́ pé o ti gba ìsìláàmù tiẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ẹlòmíràn dẹ̀ fojú kéré èèyàn báyìí pé adẹ̀ wo ìsìláàmù ẹgbẹ́ bíi pé bóyá ẹ̀sìn bàbá ẹ̀ ní ẹ̀sìn yẹn pé ẹni tí ó bá ti sínú fámílì àwọn ò sínú ẹ̀sìn yẹn ìsìláàmù dinil alam ẹ̀sìn gbogbo àgbáláyé ẹ̀sìn tí China ń ṣe tí Igbo ń ṣe tí Hausa ń ṣe tí Amẹ́ríkà ń ṣe tí gbogbo ayé ń ṣe ni ìwọ ọkọ máa tó pé èèyàn kan ò kì í ṣe mùsùlùmí tó lẹ̀ pé la ilaha illallah ọlọ́run á bí ẹ́ níbi eléyìí ẹ dákun torí tọ́ lọ ẹ̀ka kí àlàáfíà jọba so that tí Trump bá ní pé òun fẹ́ wá sí Nàìjíríà láti pé wọ́n fẹ́ wá pa àwọn ará bí tó ń ṣe aburú wọ́n fẹ́ wá pa wọ́n run Amẹ́ríkà wọ́n ní ọ̀nà tí wọ́n lè gbà láti pa wọ́n run tí wọ́n dẹ̀ ní fi affect aráàlú wọ́n ní oníbàwà ṣe lè sọ̀rọ̀ sí ìjọba Amẹ́ríkà tó gbẹ̀ làwà ń gbé oníbọ̀ ṣe lè ṣe tó yí lóòótọ́ lódodo ihun tí ó ń ṣẹlẹ̀ mùsùlùmí àti kírísítẹ́nì ni wọ́n ń pa ṣùgbọ́n àwọn pípù yìí láti ọdún yìí náà ó jẹ́ kí ìjọba Nàìjíríà ti wá solution sọ̀rọ̀ wọn ìjọba Nàìjíríà ti wá solution sọ̀rọ̀ wọn látijọ́ ọjọ́ yìí kí káwọn kọ́kọ́ dìde kó dẹ̀ máa gbé báìkì kiri láàrin ìlú kó dẹ̀ máa lọ in bulk láti lọ pa àwọn kan láti lọ bayé àwọn kan jẹ́ kí ìjọba dẹ̀ máa wò wọ́n kó má rí nǹkan ṣe fún lájọ ọjọ́ yìí no ó sán bákan lójú ṣùgbọ́n àsìkò tí ìjọba Amẹ́ríkà dìde yìí sin bóyá Ọlọ́run máa ní kí ìjọba Nàìjíríà náà ká gbọ́n ká wá ṣiṣẹ́ lórí gbogbo àwọn tó bá ti ń jẹ́ alákatakítí ẹ̀sìn ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ àwọn tó bá jẹ́ alákatakítí ẹ̀sìn ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ẹ ká mójútó gbogbo ẹni tó bá ti ń ṣe wáàsí tó ti ń kọ̀ǹdẹ̀mù ẹlòmíì kí ìjọba tètè mójútó lákùndì níkùn wàlìyẹ̀dín ṣé tí ẹ kí n ṣe tèmi náà ó lè kọ̀ǹdẹ̀mù ẹlòmíì kó wá ní kó wọn máa kọ̀ǹdẹ̀mù wọn náà náà àlàáfíà wà nílùú táwọn àgbẹ̀ yìí ó jẹ́ gbọ́ pé wọ́n ń jìjà ẹ̀sìn àdúgbò tí mò ń gbé yìí sìn àwọn Jew town mò ń gbé yìí àdúgbò àwọn Jew ni mò ń gbé yìí bí mo jẹ́ mùsùlùmí ṣe múra tó yìn gbogbo gbà àlàáfíà oníkálùkù ń lọ láyé ara ẹ̀ ni láìpẹ́ yìí bí àbí last week ọ̀nà ni wọ́n ṣe ọdún Halloween tó bá ní ọdún àwọn àjẹ́ àbọ̀dún àwọn òkú kọ́nà pè ní wàá rí gbogbo wọn tó ń ṣe bí àjẹ́ tó ń ṣe bí òkú kiri tó ń wà káàkiri ẹ̀sìn tí wọ́n nìyẹn o ò gbúdọ̀ bọ́ta kó lọ kọ̀ǹdẹ̀mù wọn tó bá kọ̀ǹdẹ̀mù wọn ó fẹ́ dá wàhálà lẹ́ni Ọlọ́run nìkan ló máa ń fìyàn mọ̀nà dákun torí tọ́ lọ àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tá a jẹ́ kìrìsìtẹ́nì náà a ti gbà pé àwọn kìrìsìtẹ́nì wọn ò ń ṣe tiwọn síta wọ́n máa ń ṣe tiwọn sínú ni àwọn náà pẹ́pẹ́ wọn láti mùsùlùmí o ṣùgbọ́n ẹ lè rí tí wọ́n tan kámẹ́rà kó wá di pé wọ́n máa wá búlì mùsùlùmí àbí kí kírísítẹ́nì máa wá wo kírísítẹ́nì ẹgbẹ́ ẹ̀ pé kò kì í ké kírísítẹ́nì àwa mùsùlùmí á ní kíní ẹ lọ́wọ́ jù. ẹ dákun torí tọ́ lọ́hùn èmi fẹ́ bẹ̀ wá ní gbogbo tó bá di jọmọ́ wípé kí a máa tako ara wa ká máa bẹ̀sìn ẹnìkan jẹ́ ká máa fẹ́ nu rídíkù ẹ̀sìn ẹlòmíì nítorí pé ìwọ fẹ́ promote ara tiẹ̀ jẹ́ ká jáwọ́ ń bẹ̀.
ẹ jẹ́ ajáwọ́ ń bẹ̀ torí tọ́ lọ́hùn kọ́lọ́ máṣáláì fi wá mọ́nà. Ẹ dákun níparí, mo ní mẹ́sẹ̀gì kan ní last week Friday tó escape mind mi. Ó yẹ kí n sọ mọ́ ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀rẹ̀ ni, but Ọlọ́run ní kí n tún gbàgbé, but nísìnyí mo padà rántí. Ẹ rí pé last week nígbà tí mo ń ṣe program lọ́wọ́ mo mention message pé mo ní message fún Madrasatul Wahbiyya. Ẹ dákun ẹ bá mọ mo pé mi rí Madrasatul Wahbiyya lórí program lẹ́nu, but message mo fẹ́ ní fún Madrasatul Wahbiyya ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ page yẹn èmi ò sọ wípé ohun tó ń ṣe dá, mi lè sọ pé ohun tó ṣe ò dá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fake page mi náà wà tí àwọn ará bíbá yìí náà ń lò láti máa fi bà wá lórí, especially èmi àti Ustaz Jamiu. Àwọn page kan wà lórí tó bá lọ wọlé page yẹn àwa ni wọ́n bà lórúkọ jẹ́ síbẹ̀, but ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró. Bọ́ ṣe ń bà mí, bọ́ ṣe ń bà lórúkọ jẹ́ tó, ìyẹn kò bọmọlúwàbí mi jẹ́, kò bẹwà mi jẹ́, ṣòye yín. So that tí Madrasatul Wahbiyya náà bá wá ń ṣe ohun tó jọ mẹ́bẹ̀ fún wọn, tùdínú kàmọ́ tùdánù káwọn náà bẹ́gẹ̀ làwọn náà gbà. But Madrasatul Wahbiyya ní ti fẹ́ pè sákèsí ni pé má gbé information tí ó bá rí bẹ́ẹ̀ jáde, because that page is already ó ti wà focus. Gbogbo tí ò bá rí bẹ́ẹ̀ Madrasatul Wahbiyya má máa gbé jáde, because number one tíyàn bá ti ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ó máa jẹ́ káwọn èèyàn máa lose interest lórí èèyàn. Several times lèmi kan ti bá Madrasatul Wahbiyya wípé information mi wà dé àti pé èmi gan mọ̀ pé kò rí bẹ́ẹ̀, mo kàn máa rí lórí Madrasatul Wahbiyya mọ̀ kí ni yóò rí bẹ́ẹ̀ náà. So Madrasatul Wahbiyya, please don't post anything is not true. For example, nsìn yìí tó ṣẹlẹ̀ ní last week tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ lé lórí last week yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fi escape mind mi ni pé wọ́n ti gbé Yusufu wọ́n ti gbé lọ sí prison báyìí tó fà á tí wọ́n fi padà ṣe program lórí ọ̀rọ̀ yẹn pé ta ló gbé Yusufu lọ sí prison. Ìbọn yóò hàn gbé lọ sí prison now. Ẹ má máa kàn blow ohun tí ò bá rí bẹ́ẹ̀ sórí social media. Lórí page mi, ohun tẹ́ bá lórí page mi ẹ gbàgbé authentic ni o, mi ní mo fò. Àwọn page kan náà dáwà pé wọ́n ń support mi náà tẹ́kí máa ń guide wọn tí bá rí pé wọ́n ṣe nǹkan kan tó bá kú dẹ́ máa ìyẹn kìíní yẹn ò rí bẹ́ẹ̀. So Madrasatul Wahbiyya, please ọ̀rọ̀ tí ò bá ti sí pé ó wà confam má máa post ẹ̀, ó máa jẹ́ kíyàn lose interest. That's number one. Number two, tíyàn bá ń post ohun tí ò rí bẹ́ẹ̀ a máa fún àwọn opponent lọ́rọ̀ sọ láti wípé kí wọ́n máa fojú onírọ́ wo sáìdì ibi tí ìwọ náà belong sí. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tí èmi personal náà belong sí wáyé mọ̀, mo observe pé ibẹ̀ náà Madrasatul Wahbiyya belong sí. So that kọ́ máa fojú onírọ́ pé tó bá máa sọ̀rọ̀ lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n máa ní gbogbo wọn parọ́ mọ́ dádì òun ni wọ́n parọ́ ẹ lọ́wọ́ orí Madrasatul Wahbiyya. A máa wá sọ pé ká sọ pé àjọmọ̀ gbogbo àwọn tí àjọ wà nínú sáìdì ọ̀dọ̀ tiwa ni. Otherwise Madrasatul Wahbiyya àtàlẹ̀ hàn ní ìmọ̀ tó wà lábẹ́ mi mọ nǹkan kan pa ẹ̀, but bí gbogbo èèyàn ṣe ń wò lórí social media lèmi náà ṣe ń wò. Mo rí post kan náà níbi ẹjọ́ mẹ́ta yìí pé èèyàn kan Yusufu ó lọ bá ìmọ̀ọ́mù Ìlọrin oníkìmọ̀ọ́mù Ìlọrin bóun bẹ Jamiu. Ọ̀rọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ má sọ jáde. Tó láwọn fídíò tẹ́ ń play lẹ́jọ́ mẹ́ta yìí yẹn irú àwọn yẹn ó wà òkè. Gbogbo tí wọ́n ti sọ sẹ́yìn tọ́rọ̀ ìbóyá ayé ti gbàgbé ẹ máa refresh yẹ, kò ní tó burú jù nígbà yẹn. Èmi gan post nǹkan lẹ́jọ́ mẹ́ta yìí ìgbà ni mo rí fídíò tí conversation tí èmi àti Akeem Oníyàwó Mẹ́ta jọ ṣe ń gbà yẹn tí Akeem Oníyàwó Mẹ́ta sọ̀rọ̀ lórí ẹ̀, mo post ẹ̀ sórí page mi torí nǹkan tí mo sọ ń gbà yẹn ló padà wá sí ìmúṣẹ. Wàdí ìbéèrè tí Akeem béèrè lọ́wọ́ mi wípé bẹ́jọ́ yẹn ṣe rí tó bá pè mí ni ẹjọ́ orin máa dá fún Ustaz Jamiu. Mo sọ pé mi ò ní dájọ́ kan fún Ustaz Jamiu torí pé òjò tó ń rọ̀ ni kò sí ìdá ẹ lè ní kò tó tànà. Tó bá níjọ́ orin máa dá ẹjọ́ tó máa dá ni pé kí captain padà sẹ́wọ̀n torí captain dágbò wàhálà yẹn lẹ̀ so that now sin captain padà sẹ́wọ̀n ẹjọ́ tí mi máa dá nìyẹn.
mo wá sọ̀rọ̀ kan jẹ́ tí mo pè sórí program lọ́dọ̀ Malam Yusuf tí mo pè tí oníyàwó mẹ́ta gbé program yẹn. Ohun tí mo sọ ńjọ́ yẹn náà ni pé tá a bá fẹ́ kàlàáfíà jọba wáyé tí gbogbo wọn ṣe panupọ̀ ká parapọ̀ pé òkè captain tó dá wàhálà ilẹ̀ ẹ jẹ́ kó lọ jẹ̀yà kí buwádẹ̀ yanjú gbogbo tó wà láàrin wa kàlàáfíà jọba kó ní kálukú ká fira wálẹ̀ torí tọlọ́hun. Ṣùgbọ́n gbàdé mo sọ ńjọ́ yẹn mo rí pé ọ̀tọ̀ ni nǹkan míì tó ní Yusuf sọ bọ́tẹ́rú ó dé ẹbẹ mi lónìí tí mo mọ̀ ní pé ẹmu ẹkì ẹran bí rẹ̀ kọ́ mo dẹ̀ mọ̀ pé mi ò ní jíjà ibi gbogbo ohun tí mo dẹ̀ ń ṣe ni mò ń kọ sílẹ̀ mo gbọ́ ẹ̀ ló ní ẹ̀rí ọjọ́ tí wàhálà yẹn bẹ̀rẹ̀ gangan mo ní evidence ẹ̀ lọ́wọ́ ní ọjọ́ kéèsì ẹ̀sẹ̀ Alunaka tí mo pe Yusuf tí mo bá ẹ̀sẹ̀ Alunaka bẹ̀bẹ̀ òun náà sọ pé mo sọ̀rọ̀ dáadáa kó tó di wípé ó lọ gbé conversation mi fún oníyàwó mẹ́ta ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ bully. I have the full video gbogbo full video tó níyàwó mẹ́ta ṣe ní ẹ̀ bóyá ń play conversation gbọ́ mo ṣe ní lọ́wọ́ èmi máa ń keep record tó rọjọ́ kan ọjọ́ kan so that kí ẹ pọ̀ sí fídíò tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kò sí problem tó pa àwọn náà máa ń ṣe irú ẹ̀ so that Madrasatul Wahbiyya please ẹ má máa kọ nǹkan tí ò bá ti jẹ́ òótọ́ mọ́ so that níparí àwọn èèyàn sẹ́ndì fídíò kan sí mi ṣùgbọ́n títẹ̀ mi wo fídíò yẹn ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe ń lérò kí ni fídíò yẹn ni fídíò Ajah Monsura ìgbà tájà Monsura lọ ṣe interview kan tó ń sọ̀rọ̀ àwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi mo ní Monsura tí ì sọ tó bad gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ló ṣe sọ and then ṣe dẹ̀rí Monsura ó settle pẹ̀lú ex-husband ẹ̀ husband ẹ̀ èmi ò rí gẹ́gẹ́ bí big deal so àwọn tó ń sẹ̀ǹdẹ̀ sí mi nǹkan tó fẹ́rẹ̀ mo sọ ní pé àwọn kan tó sẹ̀ǹdẹ̀ fídíò kan sí mi lénìí pé Malam Yusuf ó lọ kí Monsura àti àwọn ọmọ ẹ̀ ṣé àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ má jẹ́ kí progress achievement ẹlòmíì máa fún ọ ní problem. No, don't let another person achievement máa kó fún wọn ní problem. There's no big deal. Wípé Ọlọ́run ní kí àlàáfíà jọba láàrin Malam àti Monsura. That for me, I'm talking eventually from mi ara tèmi ni o. There's no big deal. The only thing tí Monsura náà gbọ́dọ̀ gbàgbé ni wípé gbogbo àwọn tọ́lọ́run lò ní sábàbí láti rí ọmọ ẹ̀ láti gba ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí pé ihun tó ń sọ ní pé ọmọ òun ṣe lè rí lóòótọ́ lódodo ọ̀rọ̀ ọmọ lágbára ṣùgbọ́n lọ́dọ̀ tèmi gbogbo bọ́rọ̀ ọmọ yẹn ṣe le tó ń gbà yẹn kí Monsura bá máa ṣàbòsí lókù mo dẹ̀ mọ́ kò lè ṣe irú àbòsí yẹn ihun tèmi máa ń sọ fún ni pé jẹ́ kí bàbá ọmọ tọ́ ọmọ ẹ̀ bó bá ṣe fẹ́ aláwọ̀ bàbá ọmọ èmi àti Mubarak à ń ṣọ́ rẹ̀ mi dẹ̀ ní interest nípa Mubarak I don't have any interest about him but based on ọ̀rọ̀ ọmọ mo máa ń jẹ́ kó yé Monsura pé jẹ́ kí bàbá ọmọ kó ṣe ohun tó bá tọ́ lórí àwọn ọmọ ẹ̀ gbogbo àtọ́rọ̀ yẹn ń le èmi ò fẹ́ wípé kí ọmọ máa wà pẹ̀lú ibi tó ọmọ ti máa ní progress because èmi máa fi ń ṣírò ara mi wò déédéé ohun tó ṣẹlẹ̀ láàrin Mubarak àti Monsura nígbà yẹn ṣẹlẹ̀ láàrin mi àtàwọn ìyàwó tèmi náà náà ṣé mi kó ọmọ tèmi fẹ́ ní bọ́ọ̀dì ni because mo rò pé èmi ni mo wà ní condition láti tọ́jú àwọn ọmọ mi kó mo wá sí Amẹ́ríkà ìyàwó tí mo fẹ́ tàjọ gbé Amẹ́ríkà nígbà tó lè kó sún òun náà máa lọ ṣàyọ̀ǹda àwọn ọmọ fún mi yọ̀ǹda àwọn ọmọ fún mi fa àwọn ọmọ yẹn lẹ̀ pẹ̀lú mi because mo mọ̀ wípé kò lè rí àwọn ọmọ yẹn tọ́ bí ó ṣe wù bó ṣe máa wù mí kò lè rí àwọn ọmọ yẹn tọ́ bó ṣe máa wù mí alhamdulilayi mo lè dúpẹ́ lọ́wọ́ lẹ́nìí sìn kò sí obìnrin kan tó bímọ fún mi tóun náà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe ní kí n rá àwọn ọmọ yẹn tọ́ kó bá àwọn gan ni òun gan máa ń sọ pé òun gan lòun tọ́ àwọn ọmọ yẹn ó lè má rí bẹ́ẹ̀ yẹn so that èmi gbà pé kí bàbá ọmọ tọ́ àwọn ọmọ
gbogbo gúrùpù tí ọmọ tí ọmọ ọgbẹ́ gbogbo yẹn kò èmi ò ní stress mo máa ń jẹ́ pé wọ́n sábà fi bàbá ọmọ ẹ lẹ̀ but now tọ́lọ́ bá wá kádàrà pé tọ̀ pẹ̀lú kádàrà tàkọ́lé ọlọ́run because mo máa ń rí tá máa ń sọ pé ọ̀kan lọ́mọ ló ní káwọn olóyè káwọn ọmọ sọ́wọ́ padà sí nàìjíríà èmi ò ní interest mi ò dẹ̀ fọwọ́ sí rí mi ò dẹ̀ mọ̀ kankan nípa báwọn ọmọ sọ́wọ́ padà sí nàìjíríà but lẹ́yìn tọ́lọ́ bá padà ṣe wọ́n lọ́ọ̀rẹ́ ara wọn pẹ̀lú àwọn ọmọ láàmú tó ń padà wá dípò lọ kí Mọ́nsúrà ẹ̀mẹ́ẹ̀ka rí gẹ́gẹ́ bí Mọ́nsúrà betray anybody ìwọ̀n tí Mọ́nsúrà wá lórí ọmọ ẹ̀ ló fẹ́ ó dẹ̀ ti rí àwọn ọmọ ẹ̀ àlàáfíà ni kí ló dé gbogbo táwọn náà ń jà fún gbà yẹn torí ọmọ Mọ́nsúrà gbogbo ẹ̀ta gbọ́dọ̀ yẹn dání ṣe bí ẹ̀ ń bàjá kó lè ra àwọn ọmọ ẹ̀ náà ni ó ti wáyé kó tó wá rí àwọn ọmọ ẹ̀ tí máa jẹ́ problem ẹlòmíì ó ti máa sí problem ẹlòmíì so that àwọn tí wọ́n sọ ohun tí ò rí bẹ́ẹ̀ nípa Mọ́nsúrà àti ohun tí Mọ́nsúrà náà sọ ń gbà náà alhamdulilayi pé oníkálukú náà accept pé ìjà ló dé lórí dòwe ìjà ló dé ní onídòwe so that tọ́lọ́ bá rí kàlàáfíà ìjọba lé ní sábẹ́ kí gbogbo ilé ọmọ dàrú lọ títí láéláé ni. Yes nígbà àsìkò tó wà yẹn le the only thing ni mo dá sí ni wípé tó gbọdọ̀ pé dídá sí tí mo dá sí òun ni mo lè tọ́ pé nǹkan kan ẹyọ kan tí mo ṣe tí mo regret orí mídíà mo ti ń sọ yìí mi ò kì í sábà regret gbogbo action mi ì sábà regret nǹkan ẹyọ kan tí mo ṣe tí mo regret ni wípé kò dẹ́ pé mo regret torí pé kò ń ṣe pé mo ṣe aburú fún bọ́rọ̀ yẹn ṣe rí ń gbà yẹn ni mo pe solution ọ̀rọ̀ yẹn ń gbà yẹn ni pé gbogbo bó ṣe ń sunkún gbogbo bó ṣe ń wá sí social media ẹ bá wọ́kọ̀ tí mo lè fi ṣàwàdà nígbà yẹn pé tí ó bá ṣe pé bóyá ẹ̀yìn Ajakudi x nígbà yẹn ó tiẹ̀ fọ́ fún mi o mi ìbínú bàbá fi mọ́ sí náà mo fi ṣàwàdà ni kó tó di pé mo wá rí ẹni tó padà wá inbox mi pé òun ní interest nínú ẹ̀ ẹni tó dẹ̀ ní òun ní interest nínú ẹ̀ mo jẹ́ kó mọ̀ pé ṣé fífẹ́ ni àbí ẹkàn fẹ́ ṣọ̀rẹ́ torí mi ò ní fọwọ́ sí ọ̀rẹ́ kó tó ṣàdéhùn pé fífẹ́ ni mo dẹ̀ sọ fún onítọ̀hún náà pé ó ti rí o ó ti mọ̀ o ó ti mọ̀ gbogbo tó ń ṣe o ó ṣe kò ṣe ṣé ó lè fara mọ́ ó gbà kó wọn lè fara mọ́ tó bá padà wá lọ fi bú tó padà lọ fi bú tó ní tábìlì ṣe fún Mọ́nsúrà tí mo rí pé ó ń bú òun ó ń fi kankan bó tó bá padà lọ fi bú ó túmọ̀ sí wípé ìwọ̀n tí èmi gan ò lè gbà ni èmi àti onídàwọn àǹṣe oníjà ṣùgbọ́n mo padà regret pé kí ni mo nímọ̀ sí lórí pé wọ́n fẹ́ra wọn fún so that alhamdulilayi ọlọ́run dẹ̀ ní kó pọ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ìsìláàmù ni so that tí obìnrin tọkùnrin bá rí pé obìnrin kan kò tẹ́ òun lọ́rùn